Ẹ kú ọ̀lẹ́ sà. Ẹ pa rédíò yín jáde o. Mo ti pa sà. Ṣé single father ní sà? Bẹ́ẹ̀ ni sà. Kí lẹ fẹ́ lórí ètò ìsà bàbá mi? Ó ṣe pé ẹni tí mo fẹ́ gangan nígbà tí àwọn crisis iṣẹ́ ò wá lọ déédéé, mo ní láti wá alternative lọ sí outside the country pé kó lè dá náà ní fẹ́mi àti ìyàwó àtọmọ. Àmì gbogbo ọdún tí mo lò náà kò ju ọdún kan lọ. Ànígbà tí màá fi dé, mo á gbé ó ti lóyún mi sínú. Irọ́ o. Nílé. Alàgbà ẹ má bínú o. Tí èsì pẹ́ ń parọ́ sà. Àtọ́sà. Mo ń gbọ́ yín sà. Gbogbo ìgbà yẹn àjọ máa ń sọ̀rọ̀. Ìgbà tí mo máa bí nǹkan bí mo sọ̀rọ̀ ìgbà coronavirus yẹn. I think I left Nigeria in 2019. Mo dẹ̀ padà dé ní September 2020. So ìgbà tí yẹn èmi àti ẹ̀ lose the contact a little bit like 3 months. Ìgbà tí màá fi rí padà ó ti wá lóyún. Ìtẹ̀ náà àwọn mi dẹ̀ wà pẹ̀lú àwọn ẹrù mi tó kókó ní ilé ibi tí mo gbà ń gbà yẹn mi ò bá níbẹ̀ mọ́. Torí àdéjọ ní school kan gbà yẹn kí n tó travel. So along the line mo ṣáàtúndọ̀ sọ̀rọ̀ báwo la fẹ́ ṣe but oyún tó ti wà nínú ẹ̀ kò jẹ́ kí nípa wà lórí ẹnì kankan. In short èyí ọmọ mi tó wá wà lọ́dọ̀ ẹ̀ tó yẹ kó release gan kò release ọmọ yẹn títí tí ìsìn báyìí kò release ọmọ yẹn. Tí n bá ní kó jẹ́ káwọn ọmọ gan kọ́ ọmọ yẹn gan kó lọ rí àwọn family mi tàbí tèmi gan bá wà lára ni kò kí ń release ọmọ yẹn. Ìjọ kan tí mo ní mo fẹ́ wá mú ọmọ yẹn ó ní àyàfi tí n bá máa wá mú níjọ́ Friday tí máa dẹ̀ dá padà náà ní the same day. Wọ́n á nínú ọba àwọn aṣọ wa mọ́mọ́ tí máa dẹ̀ dá padà the same day at least bí ijọ́ mẹ́ta ó yẹ káyè lè gbà mí láti jẹ́ kọ́ ọmọ yẹn wá pẹ̀lú mi. A ní unless tí n bá lè wá kí n wá fún ọmọ lówó kí n dẹ̀ padà. Ìyẹn ni mo á rò pé kẹgbà mí níyànjú lórí ẹ̀sà tí mo lè ṣe. Ẹ má bínú sá o torí tí ò kàn mí gan mo tún fẹ́ kojú wọ̀ báyìí kọ́ lọ́hún ṣàánú mi ni. Ìlú wo lẹ lọ láàrin ọdún kan? Dubai ni sà. Kẹ́ ẹ lójó ọdún kan lọ́kẹ́ tó wá dé ìyàwó yín ti lóyún. Ṣé ìyàwó yín gangan tó wà nù ilé yín tẹ́ fẹ́ ra yín ṣùlọ́kà tó ti bímọ fún yín sà? Bẹ́ẹ̀ ni sà. Ẹ tún jọ ní skul ńgbà yẹn tẹ́jọ́ ń ràn. Bẹ́ẹ̀ ni sà. Ìgbà tẹ́ wá dé kí náà sọ kó ṣẹlẹ̀ ṣé ẹ ti pẹ́ jù ní àbí kí ló ṣẹlẹ̀? Because àwọn crisis tí mo ní ó ṣẹlẹ̀ ńgbà yẹn because kí n tó travel ńgbà yẹn involve àwọn agency tí mò ń bá ṣiṣẹ́. So àwọn yẹn ni wọ́n wá ní kí n travel pé kí n lọ fún course kan. So course yẹn ni mo lọ fún. Àjọ ń communicate bọ̀ ìgbà tí mo wà níbẹ̀ àwọn financial aspect kan ṣẹlẹ̀ tó jẹ́ pé àráyè communicate like 4 months. But notwithstanding pé àráyè communicate yẹn wọ́n lọ bá àwọn parent mi. Ìgbà yẹn ń kọ́ tí wọ́n sì jọ ń sọ̀rọ̀. Èèmọ̀ ẹ̀ wá ni pé bóyá àwọn parent mi gbé mi pamọ́ fún òun. Gbogbo èèmọ̀ ẹ̀ nìyẹn. Tó bá wá gbé yín pamọ́ ń kọ́ sà ní láàrin ọdún kan ìyàwó yín dẹ̀ ti yá lóyún fẹ́ lómi. Ọmọ mélòó náà bí fún yín sà? Ọmọ kan náà ni sà. Kó tó di pé travel out yẹn ẹ lò tọdún mélòó pẹ̀lú wọn nu marriage? I married ní 2017 mo travel ní 2019. Bí ọdún méjì lẹ́jọ́ lò ẹ̀yin méjèèjì. Bẹ́ẹ̀ ni sà. Ẹ má bínú kí ni èjì yín sà? Presently I am 41. Kí ni èjì ìyàwó yín yẹn? Ọmọ wà ní within the age of 38, 39 báyìí. Ṣé ilé ọkùnrin yẹn ló wá wà báyìí? School ti arrange nígbà yẹn. Ìgbà tí láàrin oṣù maybe 3 sí 4 tí mi ò fi ráyè communicate yẹn. Time gbà yẹn lówó ilé yẹn due. So kò wá lè renew rẹ̀. School yẹn ló wá kó lọ torí flat là ń lò ní school yẹn. So wá ń lọ lo rúùmù méjì níbẹ̀. Ìyókù wa So kọ́. school yẹn ló wà. Wọ́n wá fi ìyókù nǹkan ìyókù wọn fi ń ṣe. Wọ́n fi ń ṣe school. Wọ́n fi ìyókù wọn fi ń ṣe school. Wọ́n ti sọ pé nǹkan lẹ lóyún tó wà nínú àwọn yẹn. Oyún tó wà nínú ẹ̀ tó ti lóyún kémi tó padà dé ìyàtọ̀ sọmọ tó ti bí sílẹ̀ kémi tó travel. Ọ̀rọ̀ gbésí ayé yín ya èmi lẹ́nu èmi ò gbọ́rú ẹ̀rí ni nígbà tọkùnrin kù nù ní láàrin ọdún kan tíyàwó ẹ̀dẹ̀ ti yá lóyún ó ń ya èmi ò rírú ẹ̀rí ni gbọ́rú ẹ̀rí ó ń yà mí lẹ́nu ní sá nípa ìdí èyí ẹ mọ̀ wá lọ jìnnà sá tẹ́ ẹ bá tiẹ̀ láǹfààní àti gbé ọmọ yẹn gan láàrin ìṣẹ́jú kan ẹ lọ ṣe DNA test fún ọmọ yẹn náà ṣé ẹ ń gbọ́ mi alàgbà ẹ jẹ́ má dọ̀ ọ̀rọ̀ mi nù sá ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ tẹ́ ẹ bá láǹfààní àti gbé ọmọ yẹn
tó bá ní kẹ́ wá gbé lọ́jọ́ Friday kẹ́ dá padà Friday ní ẹ má bá jiyàn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ lọ ṣe DNA test fún ọmọ yẹn Okay, sir. fún ọmọ tẹ́ ẹ pè lọ́mọ tí ń yẹn gan ẹ jọ̀ọ́ ẹ lọ ṣe fún ẹ jọ̀ọ́ torí Ọlọ́run torí mi ò gbọ́rọ̀ ẹ̀rí ń tèmi ni o láàrin ọdún kan lóyin ṣé ò gbọ́ nì kì í ṣe ọdún méjì kì í ṣe mẹ́ta kì í ṣe mẹ́rin kì í ṣe márùn-ún ẹ lọ ṣe DNA test fún ọmọ yín tó wà nílẹ̀ yẹn gangan tẹ́ pè lọ́mọ yín yẹn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ó ṣe pàtàkì o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ lọ wá owó yẹn ẹ ní ṣaláì ní láéláé ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ já bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn kó kalẹ̀ ẹ ṣé o.